ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ̀yin èèyàn tẹ́ ò bá ti gbọ́ ẹ súnmọ́ bí o ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀ lọ́wọ́ kan o ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé bàbá ọmọ tọmọ rẹ̀ kú lánàá òde yìí tán láwọn ọlọ́pàá yìnbọn pa bàbá yìí mà ti gbókù ọmọ yìí lọ sí Lagidigbo lọ́dọ̀ Alaji Oriyomi Hamzat kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé wọ́n ní pé ọlọ́pàá tí bàbá yìí tó dì mú tó ń lọ́ṣọ mọ́ lọ́rùn pé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ọlọ́pàá yẹn gangan kọ́ ló yìnbọn pa ọmọ ẹ̀ ọ̀tọ̀ lọ́lọ́pàá tó ń dì mọ́ káàkiri tó ń yaṣọ mọ́ lọ́rùn nígbà tí tara ọmọ tó ti mú bàbá yẹn àmọ́ tá a bá ní ká wò ó lọ́tún ká wò ó sósì náà nǹkan tí bàbá yìí ṣe náà ó kù díẹ̀ káàtó nígbà táwọn lasma tí wọ́n ń dá dúró pé ó gba one way for goodness sake báwo ló ṣe máa gba one way nígbà tó mọ̀ pé gbogbo mọ̀lẹ́bí ẹ̀ pátápátá gbogbo fámílì ẹ̀ wọ́n ní ìbejì ni bàbá yẹn bí pé ọmọ tí bàbá yẹn kọ́kọ́ bí ṣáájú kó tó di pé ó bí àwọn ìbejì náà gbogbo wọn pátápátá ni wọ́n jọ ń bẹ nínú mọ́tò yẹn ìgbà tí àwọn last month ti ń dá ẹ dúró pé ó ti gba one way kí ló ṣokùnfà bó ṣe ń gba one way gan in the first place now tó ti gba one way tó dẹ̀ ti mọ̀ pé ó ti dẹ́ṣẹ̀ kàkà tó yẹ kó dúró kó dẹ̀ rà san fine tó yẹ kó san ní jẹ́jẹ́ tiẹ̀ ṣe ló ká gidi borí tó bẹ̀rẹ̀ sí ń gba one way lọ wọ́n ní kó dúró ó tún dúró àwọn ọlọ́pàá tún dẹ́bu ọ̀nà wọ́n tún búlọ̀kù ẹ̀ ńwájú pé kó má ríbi gbà ó tún gborí gọ́tà ó tún yọ bọ́rọ́ kó tó di pọ́lọ́pàá tóun náà lọ mú bọ́n jáde tó ń sọ pé òun náà bẹ̀rẹ̀ sí yìnbọn tíbọn ti ara àga wọlé lẹ́yìn tó sì wọlé sí ẹ̀yìn ọmọdé yẹn tọmọ yẹn ti ń jẹ̀rora tó ń pariwo dádì ìkejì ọmọ yẹn ló ta bàbá ẹ̀ lólobó pé dádì ẹ wá wẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó ti jáde lára ọmọ yẹn ìgbà tí wọ́n fi rọ́ọ̀ṣì ọmọ yẹn dé hospital ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ti tẹ́wọ́ gbà á àmà ní fojú sunkún ọmọ ẹ̀yìn èèyàn mi ẹ wò ó Alaji Oriyomi Hamzat wọ́n tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tẹ̀sí mọ̀ pé wọ́n ti gbọ́rọ̀ wọn dé ọ̀dọ̀ wọn báyìí the way tó ṣe fẹ́ fi handle ọ̀rọ̀ yìí báyìí wọ́n fẹ́ handle ẹ̀ gidi gan ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yẹn bó ti ṣe jẹ́ lẹ́kùnrẹ́rẹ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wá fún yín ẹ dákun adábọ̀ èèyàn mi ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ wá gbọ́yàwó ọ̀rọ̀ hospital tó ń gbọ́ ọmọ yẹn lọ kó tó di pé wọ́n declare pé kó ètò máa rọ̀ọ̀ṣì ẹ̀ lọ sí UCH ìyún University Teaching Hospital tí ń bẹ nílùú Ìbàdàn ìgbà tí wọ́n fi débẹ̀ wọ́n ti declare pé ẹ̀mí ti jábọ́ lẹ́nu ọmọ yẹn kó tó di pé wọ́n gbé dọ́dọ̀ àwọn ọmọ ọlọ́mọ tó fẹ́ lọ ṣe WAEC ọmọ 14 years of age tó fẹ́ lọ ṣe WAEC bàbá yẹn dẹ̀ pàdánù ọmọ yẹn just like that ó mà ṣe o ẹ wo ọ̀rọ̀ kan àwọn ọlọ́pàá náà o àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé ẹ̀kan dédé wò sùnsùn lẹ́ẹ̀kan náà ẹ sì gbébọn ẹ sì ń yìnbọn mọ́ ọmọ ìlú láì ṣolè for goodness sake kí ló dé àwọn ọlọ́pàá yẹn tí wọ́n ṣe lè máa fi mọ́tò lé ọkọ̀ yẹn lọ títí di ìgbà tẹ́pọ̀ fi tánú ẹ̀ àbí níbi tó ń kà á mọ́ tí wọ́n sì rọ arrest ẹ̀ jẹ́ torí ẹ̀sùn ńlá gan lòun gan tó ti ṣẹ̀ yẹn àwọn lasma ń dá ẹ dúró tó o bá ti respect àwọn lasma ṣé kò yẹ kí bàbá yẹn náà respect àwọn ọlọ́pàá ká ní pé bàbá yẹn ti ṣe normal lọ́jọ́ yẹn tó ra corporate àbí tí òkàn tiẹ̀ lérògbà láti gba one way ara bí ti ń wò mọ́ irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sọmọ ẹ̀ yìí kò bá má ti ṣẹlẹ̀ ẹ wò ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ jẹ́ ń gbé Alaji wọlé torí ọ̀rọ̀ wọn ò dùn lẹ́nu tèmi ẹ jẹ́ ń gbé Alaji Oriyomi Hamzat wọlé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé ẹ wò tó bá yẹ pé ìgbàkọ̀ tí ń retẹ́ ń balẹ̀ sórí ìkànnì Àdàbà tẹlifíṣàn tẹ́ ò tí ì subscribe abẹ́ ò tí ì follow wa ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n pè é ìyún gangan náà wà tàn yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlàyé láì dé ìnà pẹ̀lú ó yá ẹ̀ ń so níbẹ̀. Àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ Àdàbà online TV òkè láwà téńté. ọmọ Nàìjíríà ní ogúnjọ́ oṣù karùn-ún ọdún 2025 tí í ṣe ọjọ́ ìṣẹ́gun ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn ó dẹ̀ gbomijé lójú ẹni ìbànújẹ́ ńlá ni kí májèṣí ó tójú òbí rọ̀run o ọmọ tẹ́ ń wò tí wọ́n tẹ́lẹ̀ yìí ọmọ secondary school ni ìbejì ni bàbá rẹ̀ àtòun àti kejì ẹ̀ àti àwọn tó kù bàbá rẹ̀ ní ń dá wọn tọ́jú láti bí ọdún méje sẹ́yìn tí àwọn ti kó wọn dàálẹ̀ tó ti lọ
single father ni ṣùgbọ́n láàárọ̀ kùtùkùtù èní ìta gbọ́ ni pé ọmọ yìí ń lọ rèé ṣe wáyẹ́ẹ̀kì ó ń lọ sí exam bàbá rẹ̀ gbé sínú mọ́tò àti àwọn míì nínú mọ́tò iyún ni ìkejì rẹ̀ tí wọ́n jọ jẹ́ ìbejì àtàwọn ọmọ mẹ́ta míì àti ẹ̀gbọ́n àwọn ìbejì òun náà wà ń bẹ̀. lágbègbè airport Alákíá nílẹ̀ Ìbàdàn ṣàdédé ni nǹkan yíbìrí tí ń ṣẹlẹ̀ nígbà wọ́n ń bọ̀ láti ilé tó yí padà lójú ọgán. àmọ́rú èèyàn tí bàbá wọn jẹ́ o àdèlé sọ pé ayélabọ́lá bàbá wọn pọn mọ́ rí. ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wo ni bàbá wọn ìbáàṣẹ̀ tó fi di pé a yìnbọn sí i láàrin ìgboro tá a fi ń pọ̀ ọmọ ọlọ́mọ tí ń gbìyànjú láti jẹ́ èèyàn lókè èèpẹ̀ ó fẹ́ lọ rèé kọ̀wé ìdánwò kó náà ó lè yege. ó mà ṣe o. ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ sọ wípé ìṣe ni bàbá ọmọ yìí ó gba ọ̀nà kan tá a lè pè ní ọ̀nà kọjú sí mi kọjú sí ọ èyí tí wọ́n ń pè ní ọ̀nà ọlọ́bọ̀rọ̀ gidi tó jẹ́ pé ọkọ̀ tó bá yẹ pé ọkọ̀ tí ń bọ̀ ló yẹ kó gbabẹ̀ èyí tí ń lọ gbọ́dọ̀ gbabẹ̀ tó lóyìnbó ń pè ní one way. ṣùgbọ́n ní kò jìnnà pọ̀ náà o díẹ̀ náà ni o. ó jọ pé àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń gbógun ti kí ọkọ̀ máa gba one way wọ́n ṣiṣẹ́ pàjáwìrì láàárọ̀ yìí. iṣẹ́ ìgbógun ti kí ọkọ̀ kó máa gba one way. ibi iṣẹ́ yìí ìní wọ́n wà tí wọ́n fi rí bàbá ọmọ yìí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lé ṣùgbọ́n gbà tí wọn ò tètè rí mú láàrin ìgboro nìkan nú àwọn ọlọ́pàá tó tẹ̀lé wọn bá wò pé ntọ́kàn ni pé kóun sì yìnbọn sí i. ó yìnbọn o ìbọn sì wọnú mọ́tò ó sì lọ rèé bá ìkan nínú àwọn ìbejì. wọ́n gbìyànjú wọ́n gbé lọ sí welfare hospital ṣùgbọ́n nígbà tí bàbá àbejì rí i pé mọ́tò ìbọn bá ọmọ òun wọ́n tiẹ̀ lójijì kò tiẹ̀ mọ̀ pé bọ́bọ́ ọmọ ń tiẹ̀ ọmọ ń ké ó tún bú ọmọ pé bóyá ròyìn ẹ̀ pọ̀ jù. ìgbà náà nìkan náà àwọn ọmọ wa ní dádì sí blood ẹ̀wẹ̀ jẹ́ ńlẹ̀ sí blood kẹ̀ nígbà àwọn èdè bẹ̀ ọ̀tá ti wọlé sọmọ ìlà alátẹ̀yìn ọ̀tá yìí sì fẹ́ jáde níbi ẹ̀gbẹ́ ẹ̀dodo rẹ̀ ṣùgbọ́n tá a yẹn ò ráàyè jáde. ẹ̀jẹ̀ rẹ̀ ti ṣòfò díẹ̀ kan tó gbé dé welfare hospital wọ́n ti ẹ̀ ń gbìyànjú díẹ̀díẹ̀ ní welfare hospital ṣùgbọ́n ìgbà tí wọ́n rí pọ́ fẹ́ yíwọ́ wọ́n sáré gbé sínú ambulance wọ́n sì gba UCH lọ University College Hospital ibẹ̀ ni wọ́n ti sọ wípé BID lọ́mọ tí wọ́n gbé wá bẹ́ẹ̀mi ti bọ́ lẹ́nu rẹ̀ wọ́n lẹ́mi ti bọ́ lára rẹ̀ ọmọ ti kú àsìkò yìí ni bàbá ọmọ wa wò pé tọ́ ìtọ́ bá gbà lòun ò fún kí n má gbàgbé ìgbà tí bàbá ọmọ padà rí pé ìbọn bá ọmọ òun tó páàkì àwọn ọlọ́pàá sì ń lé ibò náà lásìkò yẹn sáwọn òkúkú mọ̀ páwọn ti pààyàn bí wọ́n ṣe dọ́dọ̀ rẹ̀ tí wọ́n rán páwọn ó mú báyìí lòun náà bá gidi kan nu wọn pé ọlọ́wọ́ ó ti pọ̀ mọ́ òun o ìjà àjàkú akátá gbogbo aṣọ ẹ̀ lọ́fàya tí ń bá àwọn ọlọ́pàá jà yìí ní gbogbo àwọn ará àdúgbò báyìí tú jáde náà rí i pé wọ́n ti yìnbọn pọ̀ mọ́ rẹ̀ ọlọ́pàá yìí wọ́n mú o ọlọ́pàá tí ó gbámú nínú wọn wọ́n mú lóòótọ́ ṣùgbọ́n ìbéèrè ni pé ǹjẹ́ èyí tó yìnbọn sọmọ rẹ̀ gan-an ńlọgbámú bí rárá èyí tó yìnbọn sọmọ rẹ̀ kọ́ èyí tó mú yẹn wọ́n mú dé welfare hospital níbi tí wọ́n kọ́kọ́ gbọ́mọ lọ wọ́n sì tì mọ́ bẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn tọmọ kú ní UCH bàbá ọmọ di jànàjànà ṣùgbọ́n ìkan nínú àwọn èèyàn tó ṣe gbámọ́jù bàbá ọmọ wọ́n gbé òkú ọmọ yìí wọ́n sì ń gbé bọ̀ ní Àgídìgbò. àwọn ọlọ́pàá tẹ ló ń sọ ní Nàìjíríà nìyẹn o ayé àwọn ọlọ́pàá máa bàjẹ́ nílé ní ọ̀kẹ́ nílò o.
ti ẹ̀ ní ìjọ ọlọ́pàá ló yìnbọn ẹ̀ ibi wọn ta bọ́ lẹ́wọ̀n ní èyí ìbọn ta bọ́ rẹ̀ ìbọn ta bọ́ rẹ̀ ọlọ́pàá ló yìnbọn ìbọn ta bọ́ ni yé. My wife was there when the scene happened. God bless you. Drop lórí bike. God bless you. Mo ṣe wá ẹ máa rí pé mo dúró pé kí ló ń fọ sí rí ìbọn. Mo ṣe wá rí ambulance ń bọ̀ mo pa ambulance kí ló ṣẹlẹ̀ láàárọ̀. You don't believe? That's what they did though. Ọ̀bí òní ọmọ ló ti fẹ́ tó ti àní ìyá ti kọ̀ wá bá wọn sílẹ̀. Ìkejì ni wọ́n ìkejì àti bàbá ìwọ̀n yìí ṣe èkì báyìí tó ń sunkún. Ìyá bàbá ìwọ̀n ò rí márì ó fèsì àwọn ìbejì ẹ̀yẹn ọlọ́pàá fún papọ̀ wájú ẹ̀. Ẹ jọ jẹ́ ìṣe lè ti kú báyìí. I'm going to Eleyele, Commissioner of Police Office straight. Yeah. I'm going. Of course I can talk. Wọ́n fún nǹkan ṣe láàárọ̀ yìí ni pé àwọn ọlọ́pàá àti àwọn yéésù àbí kí ló ń pè wọ́n yẹn ọtíma wọ́n bẹ̀rẹ̀ sí lé bàbá mi jáde ń junction lé mi pé kí n máa wọ̀ kí ló ń ṣẹlẹ̀. Mo dẹ̀ sọ fẹ́tọ́ alẹ́ pé nǹkan táwọn kì í ṣe láàárọ̀ yóò lè lọ fa kán lọ pààyàn o. Wọ́n dẹ̀ pààyàn at the end of the day. Kí n tó débẹ̀ àwọn ọlọ́pàá ti yìnbọn fọ́mọ ọlọ́mọ tó ń gbé lọ sí olùkọ́ yìí o. Àwọn ọlọ́pàá dẹ̀ sá lọ o àti ìrìn wọn o. Èmi wá ń lo Eleyele gbé sí mi mo ń lo Eleyele mo lọ bá fà Eleyele mo ń lo Eleyele. I am going to Eleyele to make wọ́n ṣàgbé wọ́n ṣe intervention we don't know the station we don't know where exactly they come from. Wọ́n gbé mọ́tò desert patrol yẹn I believe they come from headquarters. Yeah I believe they come from headquarters yeah. Because there is no station kò sí station kankan kọ sára mọ́tò yẹn so they come from headquarters. Area abo ni sir. Alakia yẹ Paul junction gbogbo exactly beside the ṣẹlẹ̀. So I'm going to Eleyele to make it I'm going to Commissioner of Police office directly. Wọ́n lọ ṣe exam ni now. Àwọn lọ ṣe exam ni now. Now let's go. Thank you very much. Thank you very much, sir. Thank you so much. All right. Wọ́n gbókùn ẹ̀dá gidigbo lẹ́yìn ìgbà díẹ̀ tí nǹkan ò rọgbọ àwọn ọlọ́pàá gbìyànjú o iléeṣẹ́ ọlọ́pàá ti tètè dé welfare hospital lẹ́yìn tó kúrò Lágídìgbò ó gbókùn ọmọ rẹ̀ padà lọ sí welfare hospital tó wà ní Old Ife Road Ìbàdàn tá a bá kọjá Agbági tuntun ní díẹ̀ èrò pé aráàlú yarí wípé tó gẹ́ àwọn ọ̀faramọ́mọ́ kí wọ́n máa pa àwọn díẹ̀díẹ̀ wọ́n bínú wọ́n fà á gbọ́n mú já wípé ọlọ́pàá ti ń bẹ nínú welfare hospital tí wọ́n ti mọ́lé òun lọ́pàá àyàn dandan sì ni káwọn pa òun náà. àsìkò yìí ní Oriyomi Hamzat àti àwọn ikọ̀ rẹ̀ nagúnlẹ̀ sí welfare hospital.
gbàtà dé welfare hospital ṣé ọlọ́run ní ikú máa ṣe nǹkan bó bá ṣe wù ú. ìfẹ́ aráàlú tó wà láàrin aráàlú àti Oriyomi Hamzat ó ràn wá lọ́wọ́ díẹ̀ gbàtà dé welfare hospital. mo fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ìgbàgbọ́ tẹ́ ẹ sì ní nínú Oriyomi Hamzat. pàápàá jùlọ lórí ẹ̀mí wa àti dúkìá wa àti àwọn ajẹgàba lé ní lórí. adébẹ̀ o mo sì fojú kan ọlọ́pàá tí wọ́n mú. mo sì bí léèrè pé ǹjẹ́ ìwọ ló yìnbọn pa ọmọkùnrin o ìwọ ló pa àbí? ó ní rárá o òun kọ́ ló yìnbọn ṣùgbọ́n òun wà ń bẹ̀ ń gba àwọn yìnbọn òun sì mẹ́ni tó yìnbọn. ọmọ ẹni tó yìnbọn ó lóun mẹ́ni tó yìnbọn ìkan lára àwọn náà ló sì yìnbọn ṣùgbọ́n òun gangan kọ́. àwọn ọlọ́pàá tó kọ̀wé fún wọn sáàmọ́ iye ẹni tí wọ́n kó jáde wọ́n sì mọ bá ṣe yìnbọn. ẹ̀yìn ìgbà yẹn la wá rò pé tá a bá tú ọlọ́pàá yìí sílẹ̀ tó bá jáde sáàrin àwọn èèyàn tí wọ́n bá pàdánù òun náà kọ́ ló yìnbọn àwọn ará àdúgbò yẹn náà ò ní lálàáfíà mọ́ jungle justice ò ní jẹ́ káyé ó gbádùn àwọn tó bá kú ń bẹ̀ wọ́n mọ̀ ṣàwọn kọ̀ọ̀kan ni láti rí justice tìkú tó pọ̀ mọ́ yìí gan àní rí justice mọ́ nítorí pé mọ̀tọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ oníbodè ló láàfin nítorí justice a bá àwọn èèyàn sọ̀rọ̀ a sì bẹ̀ wọ́n sì gbọ́rọ̀ sí wa lẹ́nu pé ká fi egun òtòlótó. Sọ́lẹ̀ kan ló padà sọ nǹkan tó ti jẹ́ gidi ìdájọ́ fúnra yín ní ìṣọ́lọ́pàá ní ìṣọ́lọ́pàá bá mi ti mọ̀ pé ó bọ̀ èmi àfikẹ́ni tí wọ́n gbàgbọ́ nínú rẹ̀ ó sọ fún wa báwo. bẹ́ẹ̀ni mo ní òkú lórí ẹ̀ tábà bá ẹ̀kọ́ tó sọ yìí. sọ̀rọ̀ mi yé yín tó ń tó ṣẹlẹ̀ nìyẹn. ìgbàdí mo sọ nìyẹn bàbá ìgbàdí mo sọ lẹ́nu kọ́ ni. a máa ṣí ẹ̀ bẹ́ẹ̀ni agbọ́dọ̀ sọ̀rọ̀ sókè. yes confirm. bẹ́ẹ̀ni ṣùgbọ́n o kémi ó tó jáde padà láti ibi tí mo ti lọ rèé wo ọlọ́pàá tí wọ́n lòun ló yìnbọn bí wọ́n ti mọ́ ní ìbò kú ọmọ mọ́ta níbo ló kú ọmọ yìí wà wọ́n ní wọ́n ti gbé lọ secretariat níbo ní secretariat wọ́n ní wọ́n ti lọ gbé òkú ọmọ yìí ká gómìnà mọ́ ọ́fíìsì rẹ̀ ẹ lọ gbókú ọmọ ká gómìnà mọ́ ọ́fíìsì kí gómìnà ó lè mọ etí àwọn tí wọ́n wà ń ta tí wọ́n ń fojú àwọn rí ìyún náà burú nígbà jẹ́ pé gómìnà ọjẹ́ lórí aráàlú ni bí wọ́n bá sì ń pa aráàlú díẹ̀díẹ̀ ó yẹ kí gómìnà ó gbọ́ lóòótọ́ torí gómìnà ń sapààyàn kí gómìnà ó lè bá a bá wa ṣòfin kí gómìnà ó lè bá a bá wa gbégbèsè kí ẹni tó pa ọmọ yìí kó má bá a lọ kó lọ láì jìyà kó má jẹ́ pé ọmọ kan kú dànù. lẹ́yìn ìgbìyànjú eléyìí la wá báwọn èèyàn sọ̀rọ̀ pé ẹ̀yin èèyàn wa ẹ̀ wá jẹ́ káà náà máa lọ sí sẹkítẹ́rìàtì ibi yẹn gbòkú ọmọ lọ ká lọ gbọ́n tíjọba ó sọ bóyá ìjọba ó lé wa bí ajá
bóyá ìjọba ó mọ̀ pé ojúṣe àwọn ni bóyá wọn ó sì ṣe tán láti sojúṣe ọ̀hún àbí wọn ò ní ọ̀kan wọn sóríṣiríṣi ìjọba là á kúkú ní. ilé yìí lọ́fà o lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú torí àwọn abiyamọ tú sọ kúò la wọ́n yarí wọ́n tiẹ̀ ká sọmọ lọ́rùn dánwò wípé Oríyọmí mọ̀ lọ. a lè pọkùnrin ọlọ́pàá ìsíbí wàhálà tí ó tẹ̀yìn ẹ̀yọ ò ní kéré a sì ní rí ìdájọ́ òdodo fọmọ yìí mọ́ ẹni tó pọ̀ ọmọ yìí gan ó lè lọ ọmọkùnrin kankan ẹ̀jẹ̀ á lọ. Alaji wa ọmọdé kúlẹ̀ yìí ni wáyé tí a gbọ́dọ̀ ajínigbé ọjọ́. Alaji wọ́n pè yín. This is not police station. The cops is not here anymore, and we are going to investigate the matter. Yes, we don't encourage wrongful justice. Please. àtàwa àti díẹ̀ nú àwọn ọlọ́pàá tó wà ń bẹ̀ àtàwọn aráàlú abákóríẹríẹ ó di sẹkítẹ́rìàtì ńbàdàn. nígbà wá tiẹ̀ kọ́kọ́ débẹ̀ ẹnu ọgbà sẹkítẹ́rìàtì tí wọ́n máa dúró sí larùpá àbá wọn ṣùgbọ́n wọ́n ti wọlé gangan wọ́n gbé òkú ọmọ gangan lọ sẹ́nu ọ̀nà gómìnà gangan báyìí ni. àwa rí àwọn alábàáṣiṣẹ́pọ̀ gómìnà tímọ́tímọ́ tí wọ́n jọ ń ṣiṣẹ́ gangan àti bá wọn bẹ̀ wọ́n ti ń pàrọwà sí wọn. lọ́gán tó Oríyọmí dé náà ni wọ́n sọ pé ó ti dáa báwọn. lójú bàbá ọmọ lójú twins brother. Bàbá ẹ̀ wà nǹkan yẹn. Ó ti lọ àlòkè láàrin ẹ̀mọ́ lọ sí ìdòjì dákú bá ń tọ́jú ọ̀dọ̀ wọn. Ìyá ẹ̀ wà àwọn ẹ̀fẹ̀ náà. Ìyá ẹ̀ náà wà ìyá ẹ̀ ti wọ́ kó máa. Oríyọmí amùkùkù lọ́mọwọ́ ọ̀sáná bàbá ọmọ ńlọ́mọwọ́ ọmọ àtOríyọmí àtàràlú Ọlọ́run rẹ̀ wọn pọ̀ bíi sẹ́mẹ́ntì àtìyàn bá méjì kọ́ o nítorí pé ará ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ pé láéláé Oríyọmí ò ní fi ẹ̀kọ́ kò ní fi faná fáwọn kò sì ní fi nǹkan wújú ọwọ́ kọ́ mọ fẹ̀yìn ọwọ́ àwọn. ẹ má gbàgbé abẹ́mi gan ni kí n má gbàgbé mo rántí pé mo ṣàdéhùn fún àwọn aráàlú níbẹ̀ kí n tó kú ò pé take me responsible nípa justice ọmọ yìí I will follow it. I will make sure that particular police officer that killed this boy will not go scot-free, will not go unpunished. He will face the wrath of law. I promised, and I'm still telling you. November he no ma pé 40 years. Ẹ̀gbọ́n November no ma pé 16 years. Ó jáde nulẹ̀ ṣé kí n drop wọn ní nínú airport. Nínú airport tí wàá gbé ìyá ẹ̀gbọ́n wá sí iye pẹ̀tù níbi tó ti ṣe wáyé. Ìdánwò wa tẹ bá ti jáde
níbi irúgbìn sí ibẹ̀ open space kan wà ń bẹ̀ pé ibẹ̀ la máa ń sábà gbà jáde so bó ṣe ń bọ̀ mo ti mọ́tò kan fẹ́ wọlé mo dúró fún pé kó lọ bí mọ́tò yẹn ṣe lọ mo kàn jáde kí n dẹ̀gbà bẹ̀ ń bọ́ sí normal lane ni mọ́tò yẹn kàn wá from the web white mi mo reverse pé kí n gba ẹgbẹ́ lọ mo tún rí tó ń van lórí tì mí àdámọ̀ bọ́sẹ̀gbẹ́ mi ń bí wọ́n ṣáà vandalize mọ́tò yẹn but at that moment mi mọ̀ rí ìtàn I was so confused mi tẹ̀ wo kíni wọn mo ṣáà maneuver mo kúrò láàrin wọn next time mo kàn gbúrò bọ̀ ni ìbọn tí màá gbọ́ mi dúró ọmọ ìṣe àwọn sun ẹkún mo tún wá ń jágbe mọ́ pé mo bóyá ìbọn tó gbọ́ ló ń bà lẹ́rù mo ní láti kó lára pé they should calm down ọmọ márùn ló wà nù mọ́tò ọmọ kéékèèké márùn tó bá tàǹtì ẹ̀gbọ́n ẹ̀ tó fẹ́ ṣe wá ìgbà ní daddy see blood twin brother ẹ̀ náà ní daddy see blood àwọn náà dẹ̀ ń lé mi bọ̀. ẹni tí bímọ iná tún wọ́n lé wọn bọ̀ àti ṣẹ́gun ká ọ̀sán iná tó tẹ̀. àtọ́tìmá mo ṣe lè bẹ́ẹ̀ mi ṣe wá bá tí mo ṣílẹ̀kùn tí mo rí ẹ̀jẹ̀ mo kàn bùkọ́ náà ọlọ́pàá yẹn àwọn ọlọ́yà mi láṣọ báyìí. yes mo ṣá. ètò àbùsọ yẹn ni wọ́n mú sí. bẹ́ẹ̀ ni mi ìfilẹ̀ mo dìmú gidi ni mi ìfilẹ̀ ìgbà tí àkàn wá gbà lọ́run tí wọ́n wá rí pé wọ́n support àwọn èèyàn tí ẹ dìde mo rí kọ́ sọ̀rọ̀ mo filẹ̀ mo wá lọ bá mọ́tò wọn fẹ́ sá lọ mo wá jí mọ́tò bí mọ́tò ṣe ń drive náà ni mo ṣáà mo ò dẹ̀ family kó tó dúpẹ́ àjọ ọmọ yẹn wá sí ìṣe ìṣe mi. ẹja ṣe báyìí. ọkú ẹ súnmọ́ bí ẹja gbọ́ ẹni sùúrù. Iwájú ọ́fíìsì gómìnà gangan láwa kódà pé mo ríru eléyìí first time ni junction mo rò pé máa ti bá yín ní entrance gbà tí ìbáyín entrance mo rò pé wọ́n ti lọ gan ni but irú èèyàn tí gómìnà jẹ́ àtàwọn tí ń bá ṣiṣẹ́ láti wọ bí láti wà láàbí tá a wà yí gangan àkọ́kọ́ dúpẹ́ fọ́lọ́run now èmi mo tẹ̀lé yín débí nítorí ìkan ẹyọ kan justice for that boy ẹni tó dúró yìí àwọn ni olùbádámọ̀ràn pàtàkì gómìnà lórí ètò ààbò iṣẹ́ wọn sínú ààbò ẹ̀mí wa àti dúkìá wa ẹ̀mí wa first dẹni ìyẹn ni ó wàá sọ fún wa bóyá lóòótọ́ ni àbó òótọ́ kọ́ sẹ́rẹ̀ tó dúró yìí tẹ́ bá wojú ẹ̀ dáadáa rí pé ibi ẹ bá ti rí gómìnà ilẹ̀ ti that means pé gómìnà ti wà ń bí báyìí ó ti gbọ́ ìta sì wá ṣe ń bí ni láti jẹ́ kí gómìnà gbọ́ kí wọ́n mọ tó ṣẹlẹ̀ so lẹ́yìn tí wọ́n bá gbọ́ tí wọ́n rí bá ṣe pọ̀ mọ́ wa tán rí kán mọ tó ṣẹlẹ̀ kán lè bá wa follow ẹ̀ up ká lè gba ìdájọ́ òdodo number one ni pé kò sí tá a lè ṣe mọ́ ọmọ yìí ti lọ. now tá a bá wá da gbogbo òlúrú lónìí tá a bá gbogbo ẹ̀ jẹ́ kò lè dẹ́mi ẹ̀ padà ṣùgbọ́n tó lè dùn mọ́ ọmọ yẹn níbi tó wà ní pé ẹni tó pa òun agbàdájọ́ òdodo lórí ẹ̀. ọ̀pọ̀ náà èmi náà ń sọ fún yín nígbà tí ìjọba ti gbọ́ ìjọba ò lè sọ pé àṣejù mi pọ̀ mọ́ torí pé ẹ ti gbókù ẹ̀ wá bá wọn tí n bá sì kígbe wọn mọ ọmọ tí mò ń sọ àwọn fúnra wọn wá fẹ́ gba òkú ẹ̀ báyìí lọ sọ́dọ̀ wọn ìyẹn ní sọ pé wọ́n ti take responsibility gẹ́gẹ́ bí ìjọba wọ́n ti rí wípé ọmọ tí wọ́n pa ọmọ àwọn ni wọ́n dẹ̀ ti gbà á èyí tó kù ní láti ṣiṣẹ́ lórí bí ẹ ṣe gba ìdájọ́ òdodo ọ̀dẹ̀mí ẹ̀ ṣùgbọ́n nìkan ni ló lè fọkàn yín balẹ̀ èmi náà tún wá ń fún yín ní wọ́ọ̀dù mi wípé èmi o ojoojúmọ́ ní mọ̀ fún yín ní rìpọ́ọ̀tì bí tí wọ́n bá bàdé títí tá a fi gbàdájọ́ òdodo ọlọ́pàá tí wọ́n mú bàbá ọmọ ló ń sọ̀rọ̀ yìí ẹni tó bá mọ ẹni tó wà ní hospital tá a ti ń bọ̀ tí ò kúrò ń bẹ̀ ní wẹ́fíà kó sọ fún un kò ní dáa ká tún pa ẹni tí ó ṣẹ̀ nítorí pé ẹni tó ṣẹ̀ pa èèyàn kan ìtò dájú táwa náà fi ní ìbàlẹ̀ ọkàn ìní pé kọjá pé ẹni tí ó pa ọmọ wa ìjọba pa ṣùgbọ́n ẹni tó wà ń bẹ̀ yẹn àwa ó sọ fẹ́mi kó mẹ́ntó pa ó lóun kó sùn mẹ́ntó pa ó confess fún mi kó mẹ́ntó pa mo sì ní orúkọ ẹ̀ lọ́wọ́ mo sì ní fọ́tò ẹ̀ lọ́wọ́ ọlọ́pàá tó wà ń bẹ̀ sí fún mi ní wọ́ọ̀dẹ̀ so tó máa ṣẹlẹ̀ ni pé wọ́n gbé ọlọ́pàá yẹn ìjọba ti gbọ́ sí báyìí ìjọba ò investigate yóò sọ ẹni tó pa ó fojú winá òfin so àǹfààní tá a ní wàhálà mi fẹ́ ká sí lò mo fẹ́ kí á ọ̀nà ìjọba bó ṣe ọ̀nà wa ká fún wọn láǹfààní kí ìjọba wa gbé
òkú ọmọ tíjọba pa torí ìjọba ni ọlọ́pàá ṣùgbọ́n kí èsì Ṣèyí Mákindé lọ́pàá ṣùgbọ́n ìjọba ló lọ ọlọ́pàá ìjọba sì ti ṣetán láti take responsibility láti bá investigate so ìtòwù mi jù ó ní pé ká fún wọn láǹfààní láti ṣiṣẹ́ ẹ̀yin ẹ gba nọ́mbà ọ̀gá wa tí wọ́n jẹ́ olùdámọ̀ràn fún gómìnà nípa ètò tẹ́ bá ti gbà ẹ máa pè wọ́n èmi ní nọ́mbà wọn ní tèmi èmi náà máa pè wọ́n èyí fún yín á sì máa ṣiṣẹ́ lórí ẹ̀ táàfin ìdájọ́ òdodo tẹ́ gbọ́ nítorí ọlọ́ èmi appreciate gọ́fìnà Ṣèyí Mákindé fúnra ẹ̀ tí ò bá appreciate tẹ̀sẹ̀ lẹ́nu ọ̀tá ọlọ́run ni but for him to have given us the opportunity to get to this point and they want to take the boy from us wọ́n ti sọ pé àwọn take up matter nìyẹn tó ẹja fún wọn láǹfààní láti ṣe sòsò tó ìgbé táwọn ẹkẹ náà ni pé kíjọba ṣe ìjọba ti ṣe báyìí fọkàn wa balẹ̀ ló kù ẹ ṣe gan ni. a ní ìjọ ọlọ́pàá mọ́ ọ̀rọ̀ yìí wọ́n ti bẹ̀ tiẹ̀ ní. Alaji ọ̀rọ̀ yìí la gbọ́ ó ti jọba. Èmi ò bẹ́ẹ̀ sẹ́tí ọ̀rọ̀ wọn ni. Alaji bàbá ìdúró mi náà bá tiẹ̀. Bàbá ìdúró mi náà bá tiẹ̀. Èmi ò sẹ́tí ìgbà náà bá rẹ̀. Alaji máa gbà náà bá tiẹ̀. So ẹ má worry, they will produce the policeman ẹ tó yìnbọn yẹn ló ní gbáyé. èyí tí wọn ò fún kinní kan gan ọ̀n pa à ń bọ̀ sí bọ́sì ìtọ́jẹ́ tiẹ̀ gangan ẹ wá gbọ́ o láàrin ẹ̀yin ọlọ́pàá ẹ kú iṣẹ́ o àní gbà o ẹ̀yin ọlọ́pàá àní gbà o ẹ̀yin ọlọ́pàá àní gbà o ìjọba àní gbà o sítórì ẹyọ kan tá a fẹ́ gbọ́ ni pé lódodo wọ́n ti mú ọkùnrin yìí wọ́n dẹ̀ fojú ẹ̀ balẹ̀ ẹjọ́ ilé ẹjọ́ sì dájọ́ fún tiẹ̀ náà ṣùgbọ́n kọkùnrin wa máa kó tún máa ṣe bí ṣe ẹ dákun làákàyè dà nínú fífà bọn yọ níta gbangba máa yìnbọn làákàyè dà ṣó lè ló ń lé ni ó lè kọ́lẹ̀ ń lé náà ókè tẹ́ bá náà má gbà one way nítorí àlàáfíà ara wa nítorí ara wa ni ká bàbà kú náà ni àbí àwọn tẹ́ ní ọmọ kú tẹ́ fi ṣòfin náà lẹ́ ń pa yín náà. Law is made for man, man is not made for law. Gbogbo òfin tí wọ́n ń ṣe fún ìgbáyégbádùn wa ni. So àwa tó yẹ ká gbáyégbádùn lo òfin iná yìnbọn pa yín náà. Ẹ ti pa ọjọ́ ọ̀la, ẹ ti pa ìrètí inú ẹbí, ẹ ti pa ìdùnnú wọn, ẹ ti mú ìbànújẹ́ wọbẹ̀, ẹ ti dá ìkorò síbi tó ń dùn, ẹ ti sọ ilé ọlá dahoro. Rárá o, ẹ jẹ́ ká fojú ẹ̀ wí náà òfin. Gbogbo òlérí tí wọ́n ṣe fún wa ní secretariat lọ́fíìsì gómìnà ẹ dákun gómìnà ti ta ẹ̀yin tó yẹ kẹ́ ẹ tọ́ ẹ bá wa tọ́ ńlọkàn wo fi balẹ̀ bẹ́ẹ̀ bá tọ́ ọkàn wo ní balẹ̀ o gbogbo ìtẹ́ bá sì ṣe ń bẹ̀ ẹ gbé jáde káyé gbọ́ wọ́n ṣàdéhùn fún wa ìjọba gba òkú ọmọ yìí lọ́wọ́ wa wọ́n sì take responsibility yẹn pé àwọn ò investigate àwọn ò dẹ̀ ṣe ẹ̀tọ́ lórí ikú tó pọ̀ mọ́ yìí èyí tí wọ́n sọ fún wa ká tó kúrò ń bẹ̀ nù. ìdàtàn ti sọ bẹ́ẹ̀ àwa náà fún àwọn abáwọn èèyàn sọ̀rọ̀ pé ẹjẹ́ á máa lọ ká gbọ́ látọ̀dọ̀ wọn lókù pọ̀rọ̀ ti tọlọ́pàá hàn ká gbọ́ látọ̀dọ̀ wọn pé wọ́n ti gbé lọ ilé ẹjọ́ ká sì gbọ́ láti ilé ẹjọ́ pé wọ́n ti yẹgi fóònù náà ìdájọ́ òdodo la fẹ́ kò jù bá ń lọ. àwọn tó wá sojú gómìnà wọ́n ṣe dáadáa wọ́n sọ̀rọ̀ dáadáa wọ́n dẹ̀ pé iléeṣẹ́ ìjọba tó ń rí sétò ìlera Ministry of Health kan wá gbé òkú yìí agbókù fún wọn àsìkò ọ̀nbẹ. ẹ tó wá ń ya sọmọ bàbá rẹ lára. lẹ́yìn ọ̀rẹ́ ìtakú òǹbẹ̀ ẹnì kan míì wá jẹyọ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti make a press release wọ́n ti kọ̀wé jáde wọ́n ti gbéròyìn jáde pé àwọn ò investigate ọ̀rọ̀ yìí àwọn ò ṣèwádìí dáadáa àwọn ò dẹ̀ tún compensate ẹbí tí aburú ìṣẹ̀lẹ̀ sí
promise ni ṣe rí compensation yẹn gan ọ̀dà ṣùgbọ́n kọ̀ọ̀kan dáa tó investigation ni méjèèjì ló dáa o tẹ́ ẹ bá investigate tán tẹ́ ẹ bá mọ̀ pé ọlọ́pàá kan ló pa tí wọ́n bá pa ọlọ́pàá yẹn kò di ọmọ tó kú àbí ṣùgbọ́n ẹ rí i pé ìbànújẹ́ ti wọnú ẹbí yẹn ẹ wá fẹ́ bọ́n fìdùnnú díẹ̀ sí bí ò tiẹ̀ tó ìbànújẹ́ tó wọ bẹ̀ pé ìdùnnú àkọ́kọ́ ni pé ẹ ṣèwádìí ẹ dẹ̀ jẹ́ kẹ́ni tọ́pọ̀ ọmọ wọn jìyà ìdùnnú ẹ̀kejì tún ni pé ẹ gbà mọ́ bínú fáburú tó ṣẹlẹ̀ sí ẹ inú wa dùn sí ẹ ṣeun o ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n tó dùn mọ́ wa jù ni pé kó jẹ́ ṣíṣe ìgbà tá a kúrò ń bẹ̀ ńkọ́ kí n sì wá mọ́ bọ́ ńlé ni wọ́n bá tún yarí pé èyí gbọ́dọ̀ lọ́lé o ìyẹn àwọn èèyàn tó lọ́n torí wọn dórí yọmí àwọn aráàlú wọ́n ní nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ wọ́n ní wọ́n gba márùwá àwọn kan ìyẹn àwọn tó ń jáde pé kọ́rọ̀ ìmọ̀ ṣẹlẹ̀ wọ́n tún fẹ́ lọ dá wàhálà lẹ̀ ní ọtíma ọ́fíìsì àwọn tó ń rí sí gbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ náà bá tún gba abẹ lọ ìgbà tá a fi débẹ̀ ẹni tí í ṣe aṣọ́bodè tí ń sọ ẹnu lóró níléeṣẹ́ ọtíma wọ́n ti kan lẹ́sẹ̀ kan wọ́n ti kan lápá kan wọ́n sì gbé láti inú fẹ́ǹsì wọ́n sì jù sẹ́yìn fẹ́ǹsì. bàbá ọ̀nlẹ́rí tí wọ́n gbé lọ tí wọ́n gbé sínú amọ́kù nílẹ̀ Yorùbá amọ́kù ni wọ́n pe kínní hùn ní wọ́n gbé inú amọ́kù tí wọ́n gbé lọ ní wọ́n ṣe ń gbé bàbá òun bàbá lọ ní kùn ṣe jọ̀bọ̀jọ̀bọ̀ ní bàbá tẹ náà wà lórí kínní wọ́n ti lọ́ mọ́ tọ́jú bàbá náà báyìí ṣùgbọ́n pàbàmbarì ẹ̀ ní pé a dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ èmi Oriyomi Hamzat ohùn aráàlú ẹni tá a dá nítorí àti máa jà fún ẹ̀tọ́ mẹ̀kúnnù mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin aráàlú lẹ́nu gan inú mi dùn ẹ wú mi lórí o ẹ̀dẹ̀ ń sọ fún mi pé kí n tún tẹ̀síwájú mi tí ì ṣe nǹkan kan ìdí ni pé bẹ́ẹ̀ ṣe tẹ́wọ́ gbà mí ńgbà tí mo dáàrin yín. gbogbo wàhálà á sun hospital yìí ni o á pa ọkùnrin òní o ẹ sì jẹ́ ọ wálẹ̀ píún gbogbo wàhálà á mọ̀ ọ̀pọ̀lọpàá ni o á bà kínní kan jẹ́ ni o ẹ sì jẹ́ ọ wálẹ̀ píún mo sì bá yín sọ̀rọ̀ ẹ̀ faramọ́ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá láti bẹ̀rẹ̀ dópin díẹ̀ òun náà ni mo rọra narrate yẹn ṣé wàá rí bí mo bá ti ń àwọn tọ́rọ̀ kàn bí wọ́n bá ti ń sọ ẹ̀yin náà mọ̀ bá lọ ẹ máa rí ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ láàrin èmi àti yín láti máa jáde sọ̀rọ̀ ara wa láti máa dára wa lóhùn tá a bá pera wa láti máa ṣègbìyànjú láti máa gbára wa kúrò lọ́wọ́ àwọn ará ẹni jẹ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi bó lẹ ṣe rí sí abẹ́rẹ́ pé ọ̀rọ̀ yìí lágbára díẹ̀ bẹ́ẹ̀ ni ó ní agbára gan ni
kí wọ́n ní nǹkan burúkú ni kí màjèsín kó tojú òbí rọ̀run nǹkan burúkú gbà ní ọmọ 14 years tí bàbá yẹn ti ń kó wọn káàkiri tipẹ́tipẹ́ tó ti náwó nára ná onírúurú nǹkan lé wọn lórí láti rí ipá ayé wọn gún régé ayé wọn rẹwà ayé wọn wùyàn bàbá yẹn náà ló sì padà ṣokùnfà bí bó ṣe sọ ọmọ yẹn nù bó ṣe pàdánù ọmọ yẹn ẹ ní pàdánù ọmọ o ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tó àdúrà mi ẹ wo ọ̀rọ̀ lílẹ̀ ilẹ̀ ti gbọ́ yìí bó lẹ́yìn ṣe rí sí ẹ máa bá mi comment sísàlẹ̀ fọ́nrán yìí kẹ máa like bẹ́ẹ̀ sì ni kẹ máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀n kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lára ìkànnì Àdàbà tẹlifíṣàn ni wọ́n ń pè bí níbi tá a ti máa ń mú wá fún yín àwọn ìròyìn yàjó ìròyìn ajá àbálẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bì náà lẹ́tì láǹfààní láti máa gbọ́ àmọ́ fún gbogbo ẹ̀yẹ́jú tó yẹ pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ ni tẹ̀ ẹ̀ṣẹ̀ ń come across channel tẹ̀ ò sì subscribe abẹ́ ò tí ì follow wa tó bá yẹ pé orí YouTube lẹ́yìn tí láǹfààní láti máa gbọ́ wa ẹ bá ń tẹ subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni ìyẹn gẹ́gẹ́ ló máa ta yín lólobó ní gbòògbàkúùgbà tá a bá ti ń ju fọ́nrán sórí ìlà tó bá jẹ́ pé orí Facebook náà lẹ́yìn tí lórí ọ̀fẹ́ láti máa gbọ́ ẹ bá ń tẹ follow button tí ń bẹ lágbọ̀n òkè ń bẹ̀ ń ẹ bá ń tẹ̀ sójú ẹ̀ ká bàa lè máa gbádùn ara wa síwájú sí àwa nírí jù báyìí lọ fúlẹ̀ tá a mú wá fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá lẹ́ẹ̀máa láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn gẹ́gẹ́ bá ti ṣe ṣèlérí fún yín pé àníjẹ́ kójú yín fọ́ bẹ́ẹ̀ náà làníjẹ́ kí ti yín di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tí wọ́n ń bì Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ Àdàbà atúntì fòfẹ̀rẹ̀ awòlú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. ẹ rí eléyìí ọ̀sẹ̀ àtúndè ni kò sí rúdè tó bá lè wà ọ̀nlàlà lójú oorun pọ̀ ń jẹun ni o òun bóbìnrin sùn lójú oorun ni ẹlòmíì ọ̀sẹ̀ mọ̀ pé kóun mọ bóbìnrin sùn lójú oorun wọ́n fi ń gbá sìkí èèyàn ni wọ́n fi bó o ti ní tẹ́lẹ̀ òǹtọ̀hún ò ní padà ní mọ́ bó o sì tí ní ọmọ ilé ni òǹtọ̀hún ò ní bá nǹkan burúkú ni ọ̀sẹ̀ àtúndè ní tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ẹ̀ ń forí kó jàǹkáwọ̀ ni ẹ̀ ń rìn lọ ibì kan nǹkan kan kọ́ yín lórí ni ẹ̀ ń sùn nulẹ̀ ẹ̀rù ń bà yín ẹ̀ ń gbóhùn èèyàn tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ògùn ti ṣẹ́ nílé ayé yín ṣe rí eléyìí ìpara àánú ni kò síbi tó o bá dé ayé ọmọ láàánú rẹ ni ẹlòmíì owó ọ̀sùnsùnsùn pa àánú rẹ sì ń ṣe òun nítorí ọba fẹ́ lọ béèrè bóbìnrin ń lo ọkọ rẹ̀ ó mọ̀ sí dáadáa sí nǹkan àánú ni ṣe wá rí eléyìí ọ̀sẹ̀ ṣe mí kó kú ni dèdè ń tọ́ bá rò náà ni kò sí nǹkan kan kò bá lọ́kọ̀ ní ọ̀pọ̀ bọ́ bá ti ń wẹ̀ ní ọ̀pọ̀ àwọn náà kò bá ní kinní kan gbogbo tó bá ṣàtìrò sí ọ kìí ṣe pé olówó ni mí mo ti ní tán kọ́ o ti ní tán kọ́ bó ṣe rẹ́mi gúngùn lórí ayé rẹ ni tò èèyàn máa fi nǹkan ìjà èèyàn máa ní nǹkan ìjà ńlẹ̀ ni èyí ó fi nǹkan ìjà bí ìgbà téèyàn ní mọ́tàgbà mọ́lẹ̀ níjó ní inú wọn wọlé pásítọ̀ kan wọ́n yìn mọ́ gbàràrà ìbọn ọ̀ràn àwọn sì ti fojú pé pásítọ̀ ni tí wọ́n rò tí wọ́n fi lọ́ọ́ bá nu pé pásítọ̀ òkè pásítọ̀ bò má dira o wọ́n sì yìn mọ́ ìbọn ọ̀ràn ẹ wálé ayé ká lè rí ilé ayé gbé kò sí tí ò sóògùn rẹ̀ gbogbo tó bá ti fẹ́ kó pè mí ìlú Ọ̀yọ́ Aláàfin mọ wà pè mí sórí nọ́mbà mi 08059856632 08059856632 àràgbé ní ilé ayé béèyàn bá ráyé gbé wọn ò ní jẹ́ ó gbé o gbogbo èèyàn kì í sì mọ́ lógo wọn ó rògo fáwọn kan ni o gbọ́rọ̀ ṣe rí nù.